Ǹjẹ́ tukú dédé àsìkò ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ wa lórí ìkànnì tá a wà yìí Ìtànà Èdè TV. Ìròyìn kan tó ṣe ni níhàn yín, ìròyìn kan tó là lórí ohun látún ní káàfi tó yín létí ní yàjóyàjó níbi tí a ti rí alágànná kan ẹni tó ní ìpèníjà ọpọlọ kan tó lọ gbé bàbá kan tó sì mú bàbá yẹn tó sì bẹ orí bàbá yẹn. Àwọn èèyàn sọ pé wọ́n sì rí bàbá yẹn láàárọ̀ yìí, ṣùgbọ́n ohun tó yani lẹ́nu ni wípé wọ́n ní ṣe ni alágànná yìí ìṣe ló lọ bá bàbá tó dẹ̀ bẹ orí ẹ̀ o. Báwo ló ṣe ṣẹlẹ̀ gan o? Ẹ jẹ́ a wò láti ìkànnì Ìtànà Èdè TV. Lẹ́yìn tó bá ti wò tán, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá wa máa share ẹ̀, kẹ́ bá wa máa like ẹ̀, kẹ́ dẹ̀ bá wa subscribe sí Ìtànà Èdè TV lórí YouTube àti lórí Facebook. Olúwatóbilọ́ba Dáramọ́lá Lámọ́lédì lórúkọ tèmi. Ibi ò ní bà sẹ́ẹ̀dẹ́kú wa láṣẹ aláwòrán bí. Wọ́n máa fi ojú ẹ náà. So ṣé ẹni nǹkan tó ṣẹlẹ̀ báyìí? Àwọn ọlọ́pàá ti wà ní báyìí. Àfikọ́ ló ń ṣàánú. Ẹ̀yin tẹ́ wò wá lójú òpó Facebook. Ẹ máa like, ẹ máa share, ẹ máa comment sábẹ́ kí wọ́n lè máa wò wá káàkiri àgbáńlá ayé. Ó ní bàbá oníwèrè ọ̀hún gélẹ̀ yìí. Àmọ́ àwọn agbófinró àti àwọn fìjìláńtẹ́ wọ́n ti gbìyànjú láti mú arákùnrin náà, wọ́n ti gbìyànjú láti mú bọ́lẹ̀. Ó jẹ́ ohun tó kọmi inú sáwọn tí wọ́n jọ ń gbé agbègbè náà. Ilé tí arákùnrin tó wọ́n ti gbìyànjú láti mú bọ́lẹ̀. Ó ní wọ́n wò yìí. Ó ní wọ́n wò yìí. Ó rí eléyìí. Ẹni tó gé orí èèyàn bọ̀. Ó jẹ́ ti rí láti wọ́n ti wọlé. Ẹbí tó gé orí bàbá òun. Àwọn ológun bàbá yìí. Àwọn agbófinró jẹ́ ká ń bí. Ní agbára. Ní nǹkan tó ṣẹlẹ̀ yìí. So àwọn agbófinró ló sọ̀rọ̀ yìí. Àwọn agbófinró rẹ̀ sọ pé káwọn lọ ṣiṣẹ́ lórí ẹ̀. Àwọn agbófinró rẹ̀ fẹ́ lọ ṣiṣẹ́ lórí ẹni tó pààyàn bíbá yìí ni. Ó ní wọ́n ti gbìyànjú láti pa ẹ̀. Àbí kọ́ ló ń là wá, kọ́ ló ń ṣàánú wa. Ó gbẹ́rú tó máa gbé. Ìpínlẹ̀ Ògùn lélẹ́yìí ti ṣẹlẹ̀. Ìpadà Ṣápàdé òde Rẹ́mọ. Ó lélẹ́yìí ti ṣẹlẹ̀. Ó ní yó. Ó ní yó. Ní ìpara Rẹ́mọ ní Ìjẹ̀bú gẹ́gẹ́ lélẹ́yìí o. Èmi ò rí eléyìí o. Ó ní àwọn ọmọ bàbá òun náà ṣe ń dé. Kí lọ wo obìnrin àná? Ẹja lọ ti kọ́fà bàbá yẹn. Bàbá tí wọ́n pa ibi tó ń dé nìyí. Ilé bàbá òun ni. Ilé bàbá tó pa ẹni tó ń dé ìjọ ìjọ. Mo ń bọ́ máa ń ṣáájú àwọn ẹ̀yẹ ká lọ. Ẹja lọ bọ́dẹ̀ ni wọ́n wà lọ. Omi ni bàbá yìí ń tà, bàbá tí wọ́n pa yìí omi ni ó tà. Tí wọ́n fi kí ẹni ẹlẹ́ni láàárọ̀ kùtùkùtù ni. Bàbá òun ni, àbíkọ́ ló ń ṣàánú wa. Ilé bàbá òun ni. Ẹ ká wá àwọn èèyàn tá máa fọ̀rọ̀ wá lẹ́nu wò. Èèyàn tó bá rí bóyá èèyàn tó bá rí bóyá. Ọmọ bàbá ló dé yìí tó fi gbé ta. Àwọn bàbá rẹ̀
ẹ jẹ́ ká máa ṣọ́ra àwọn tá a máa ń níwèé lẹ́gbẹ̀ẹ́ títà kì í ṣọ́ra. ẹ máa bọ̀ Mr. Damilare. ẹ jẹ́ ká máa ṣọ́ra. ìgbẹ́ ká bẹ́ẹ̀ ni ẹ sọ̀rọ̀ ká sọ pa fẹ́ ẹ wá nìkan ní tàbí. Bàbá ìkan ẹ̀ pọ̀ sí ibi tá a gbà kọjá láàárọ̀ yìí kò sí ohun tó ń ṣẹlẹ̀ ń bí lẹ́yìn wákàtí kan àbọ̀ sẹ́yìn òun la gbọ́ pé ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀. àwọn agbófinró ti wà bíbá ìbọn ti sọ ìfún wọn náà àfẹ́yìn tàfíìn yìí ni ẹ máa bọ̀ ẹ máa bọ̀. ó mọ ọkọ pa ẹ. bàbá àgbàlagbà yẹn ló wá. bàbá yẹn ló wá. ẹnì kan ti wọlé díẹ̀ ló kù. ẹ wo orí bàbá yẹn ni wọ́n fẹ́ bò mọ́ bẹ́ẹ̀ yẹn o orí bàbá yẹn ni wọ́n fẹ́ bò mọ́ bẹ́ẹ̀ yẹn. gbọ́dọ̀ gbé sí bẹ́ẹ̀ni máa blọọkì lọ́wọ́ bọ́ sí i. àwọn yóò sùn lé. àwọn agbófinró ti wà níbí báyìí wọ́n ti ń ṣe iṣẹ́ ìwádìí wọn. gbogbo ẹ tó bá mọ nǹkan tó bá ti ń bá ara jẹ báyìí tó tó. ẹ wo òkú bàbá yìí ni wọ́n fi aṣọ bò yìí. òun ni wọ́n fi aṣọ bò yìí gbogbo ẹ̀yin aráalé. ẹ jọ̀ọ́ ìjọba abẹ̀yìn ẹ jẹ́ ká máa wá nǹkan ṣe sí àwọn tó lárùn ọpọlọ tó wà ládùúgbò wa. wọ́n ṣe ń yí ẹ kí ni ẹ̀rọ ń spray káàkiri ní akókò kí ni ẹ̀ tẹ́gà ọ̀rẹ́ bàbá ní. ọ̀rẹ́ bàbá àlejò wọn bẹ̀rẹ̀ sí. ẹ máa padà wá lùdí. ẹ máa padà wá lùdí bọ́ọ̀lù. bí ọ̀dà àbọ̀túnla. bí ọ̀nà àbọ̀túnla wa. inú ilé ló ti dún fún ẹ inú ilé ni ó dún fún ẹ ó wá wọ síta. òun ó wá lọ jù. ṣé ń gbọ́ wọ́n sọ wípé inú ilé ni ó ti gé orí bàbá yìí kó tó wá wọ síta. ó wá wọ síta láti gé orí rẹ̀ àfi k'Ọlọ́run ṣàánú wa o. ìpínlẹ̀ Ògùn la wà ní Ṣápàdé Rẹ́mọ ní Ìparà ẹ ti rí nǹkan tó ń ṣẹlẹ̀. ẹ wo gbogbo ẹjẹ ìlànfààní àti máa wò wá Ìparà Rẹ́mọ lẹ́wà yìí Ìparà ní Ìjẹ̀bú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níbà ìṣẹ̀lẹ̀ tẹ́ wò tó ń sìn àárọ̀ kùtùkùtù yìí ló ṣẹlẹ̀ níbà yìí wèrè tó ń gbé àdúgbò yìí ló gé orí bàbá yìí ẹ̀yin èèyàn máa bá wa like kẹ́ máa comment kẹ́ máa share káwọn èèyàn máa lè máa rẹ́ láǹfààní láti máa wò láti fi ṣe àríkọ́gbọ́n àwọn tó bá ní àrùn ọpọlọ ẹ jẹ́ ká máa gbìyànjú láti máa sún mẹ́yìn fún wọn kò ṣe pé kòkàn máa wò pé ẹni yóò lè ṣe nǹkan fún ẹ ọlọ́mọ ẹ̀ kí èèyàn pé ọ̀rọ̀ nǹkan tí ò dá sí èèyàn ni ẹni yìí gbìyànjú títí ṣùgbọ́n ìgbà tí ò sẹ́ni kankan ládùúgbò èmi ni ọjà wọn gan ní àdúgbò yìí
nǹkan tó fà á tó fi sí àwọn aráalé láti lè ṣe kankan nìyẹn kò dẹ̀ sí ẹni tó ní àǹfààní láti lè súnmọ́ ṣùgbọ́n àwọn agbófinró wọ́n ti ṣiṣẹ́ lórí ẹ̀ àwọn ló mú ọkùnrin yẹn bọ́ láti òkè bẹ́ẹ̀ tí wọ́n yìnbọn fún ẹ wo ẹ jẹ́ káwọn èèyàn ká máa sá ìjọ ẹ máa bá a like ẹ máa comment ẹ máa bá a share káàkiri àgbáyé káwọn èèyàn náà lè máa rí ìkọ́ ìkọ́ máa fi ṣe àríkọ́gbọ́n ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ òun lẹ̀ gbọ́ ká ẹ máa follow wa kẹ like kẹ comment kẹ share ẹ ṣe lọ́pọ̀lọpọ̀. ẹ wò ó kò ní jù báyìí lọ láti ìkànnì Ìtànà Èdè TV YouTube channel ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bẹ̀rẹ̀ sí ní máa like page kẹ́dẹ̀ bá wa máa share ẹ jọ̀ọ́ nítorí ọlọ́kẹ́ lè mọ gbogbo nǹkan tó ń lọ ní orílẹ̀-èdè Nàìjíríà àti ní gbogbo àgbáyé. Olúwatóbilọ́ba Dáramọ́lá Glamour Lady lórúkọ tèmi ẹ ṣé gan fún ìfẹ́ test ní sí wa ẹ jọ̀ọ́ ẹ share ẹ like page yẹn.